àyànfẹ́ ó sì bóde bóòlì kì í máa dúlé látàárọ̀. ọ̀rẹ́ mi. òun bínú jù o òun bínú àjẹ́ ìfọ́fọ́ òun bínú gan o kí ló dé lóòótọ́ tó ló fẹ́ mú wa lọ́bì kan ṣùgbọ́n òjò tó ti wà dé báyìí. ṣé o fẹ́ fi ra rẹ wòjò ni ó mọ̀ pé òjò ọ̀dọ́ òde ló gbé ọ̀dọ́ yáyà rẹ ló gbé kò sọ fún ọ kó má pẹ̀lẹ́ ìwọ náà ní kìmọ̀ nílé òwúbọ̀ta ó wá pé mọ̀mọ́ bínú báyìí ó bínú. má bínú tó bá jẹ́ ló ń bí ẹnu má bínú. ọ̀rẹ́ mi ojú òjò ẹ má bínú pé mo pẹ́ dé tí inú òun lọ ṣe o ṣó nígbà tí mo ń bọ̀ mo ti rẹ́dí ẹ̀kan mo ti pa mo ti yí láta. ẹ̀yin ọ̀rẹ́ mi o afa ẹ má bínú pé o fẹ́ mo ti rẹ́dí ẹ̀kan tó ṣé ìyún lóye orí kọ́kọ́ dé kó wá sọ látàrí ọ̀tá wa ti ń gbódì ọ̀gbìn kan. ẹ̀rọ tí inú mo ṣe rà ìgbà tí mo rẹ́dí ẹ̀ tí mo pa ṣé òní jẹ́ nù ẹ̀. ìwà náà ló ṣe. wá ibi tó sọ pé àfẹ́ lọ ń bọ̀. àti sọ̀rọ̀ bí ta fẹ́ lọ nísìnyí adìẹ tó lóyin rọrùn ṣé ó tóbi. tó bá rẹ́dí ẹ̀ ayọ̀fẹ́ tó bá rẹ́dí ẹ̀ wo ìbílẹ̀ ní ẹsẹ̀ ó ti gbó níbi ló ṣì ti lọ́kàn lẹ́sẹ̀. ọlọ́run àwọn ẹ̀jẹ̀ tí bá wọn gbànú. àbíwò lè ní ẹ̀rí tábà sọ̀rọ̀ kékeré a máa sọ pé ifá ṣé bàbá báwo ní ẹ̀rí o. ìgbà babaláwo ó sọ tiẹ̀ ṣùgbọ́n òjò ìwà tó wù yìí ó ti ṣe sófin ìjọba o. tó bá ṣe investigation lórí ẹdìyẹ yìí ó kí wọ́n bí nínú yẹ ẹ̀ wọ́n bẹ di ẹlẹ́dìyẹ àbúrò mi. àwọn ìgbẹ́ni kúkú sàn bàbá sọ̀rọ̀ díẹ̀ àwọn sọ pé investigation ṣé ẹ̀ẹ́dìyẹ tí wọ́n ti mọ̀ gbà yìí ó ní jẹ́ náà. máa jẹ́ náà ẹ̀rọ ọlọ́pàá ó ní jẹ́ náà. máa jẹ́ náà. ọdún náà ibi tí wọ́n sọ pé a fẹ́ lọ báwo ló ṣe mọ̀ bẹ̀ àti pé kí la fẹ́ lọ ṣe ń bẹ̀. ṣé o níbi tí mo sọ yìí bá a fẹ́ jẹ adìẹ lọ́dún mẹ́wàá táwọn jẹ́ lójoojúmọ́ adìẹ bẹ́ẹ̀ ó yà lójú bóyá pọ́tírì nìyẹn. ó kọ́ tọ́wọ́ pè náà pọ́tírì nìyẹn. ẹ jẹ́ lọ kí àbí ó ṣe dúró bẹ́ẹ̀ má tilẹ̀kùn dúró síbẹ̀ olórí bò kò dá. ibo ni ìwọ sọ pé òun rí pọ́tírì tó dẹ̀ dáadẹ̀ rìnrìn ni ṣé lórí ká gbẹ́ díẹ̀ náà. ǹjẹ́ àwọn ní david tá à ń lọ átàdébẹ̀ ìṣẹ́jú mélòó ló kù tá a fi débẹ̀ tẹ̀ wá. ibo la ti máa gbà báyìí. báyìí náà gbà dé. wẹ́wẹ́wẹ́ o níbi tá lórí tata dé yìí ó ti rẹ̀ mí ìwọ tó fẹ́ lọ júwèé ibì kan fún wa ó yẹ kó ti ṣe investigation lórí ọ̀nà yìí. àbí a kò ń rìn kò wá ṣe ìwọ nìkan ló rẹ̀ ó ti rẹ̀ mí náà ó láì pè mí náà kó fẹ́ rí àǹfààní jẹ níbi ẹ̀ẹ́dì ẹni. ẹ̀dùn ṣé ẹ fúnra yín lọ́rọ̀ sẹ́yìn méjèèjì. sọ́kàn tó bá fẹ́ ra wítẹ́nìsì wọlé odóríta ò lọ́mọ ṣé bí doríta kò yé mi mọ́ ni. I'm tired. ibi ta ó ti rẹ̀ mí àjẹ́ ó ti rẹ̀ mí nígbà tá a rìn. ṣé ti rẹ̀ yín. mo fi ta ti ń bọ̀. ó ti rẹ̀ yín ẹ lọ́mọ ẹ padà lé èmi nìkan màmá dá lọ. kí ló dé ìṣẹ́jú mélòó ló kù láti débi tá a lọ. tó ṣáà dá ẹ lójú pé ibi tá a ń la máa rí nǹkan tá a fẹ́. tó bá sì mọ̀ pé ó ti sún ọ. jẹ́ ká lọ kókó sì kúrò ìjọba náà máa tún bí lónìí. ṣé tẹ̀lé mi. já máa lọ èmi lè pọ̀ ẹ̀sẹ̀ yìí mo lè pọ̀ ẹ̀. ẹbí náà ibo ni èdè wà tó tó àwọn ò ń ṣe ibi sáyé ló mú ayé lóhùn ẹ mọ̀ nílà ìjà fún ìlú wọn. ṣé kò ní ìlú gbà ṣé kò ní ìlú méjì ṣé kò ní ìlú nípa ìmọ̀ àfẹ́fọ́. Ètí kì ló wù. Ètí kì ló wù. Ètí kì lọ́rọ̀ kan fún. Adìyẹ ṣì wà bí ètí kì ló wù. Ètí yìí bẹ́ẹ̀. Ètí kì ló wù. Èmi pààyàn sílùú gbogbo kọ́kọ́ wọ́n ni oúnjẹ wọ́n láìsí gan wọ́n èrè lè ṣe wà ní ọ̀rọ̀. Jọ́nà ọtíkẹ́tì kí ló ṣe ẹ nígbà lè wà ìlú fẹ́rẹ̀ sí ẹ̀rọ ìwà látàárọ̀ kí ló ṣe é. Ilé gbogbo tó ti ń sin yẹn kò sí ẹ̀dá ish. Ìwọ̀n orí kù mi o. Ilé òní fún ẹ. Níbo ni ṣíbí? Ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ náà wà. Kẹ́kọ̀ọ́ mú ṣíbí mú bọ̀. Ṣíbí yẹn dà.
Malik, sir. Jamiu, sir. Ẹ jẹ́ sọ fún yín, èyí méjì ẹ̀ mọ̀ mi rárá. Tálẹ̀ mọ̀ mi ní ẹni bá máa try ẹ̀. Mo dé sàlẹ̀ ń bẹ̀ yẹn sìn. Mo rí pẹ̀dì yẹn ti miss. How come? Ta ló lọ ṣe yín lánàá tó fi miss? Sá, mo mọ̀ ẹ́ pẹ́ nílé sọ̀rọ̀. Ṣùgbọ́n wá gbọ́ o, inú owó oṣù yín ni màá ti yọ owó yẹn lẹ́yìn kọ̀ọ̀kan. Sá, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n báwo lè jẹ́? Wọ́n lọ ń jẹrè kan. Wọ́n jẹrè kan. Ó síwìn ni. Ẹjọ́ orí ibú lẹ́yìn tó wájú mi àbí. Ẹ má wọrí. Ìyá yín ti jẹ́ àlàyé. Ó lọ lójú tó sọ ọdún ẹ̀kọ́ kéde mọ́ ọ̀la ẹ̀ ó wẹ̀rẹ̀ kan. Ẹ́ tó tó máa rọjú mi ìtàkùdà yá. Ó ti wá dójú ẹ̀ báyìí. Ó ti dójú ẹ̀. Ẹbí adìyẹ ló wà lẹ́yìn. Wọ́n ọ̀ṣà. Wọ́n ọ̀tún fádìyẹ ló ń jẹ. Ó mìíràn kò sí lọ́dọ̀ wọn. Àwọn ọmọ bọ́ì. Wọ́n kàn fẹ́ máa gbowó lásán, wọ́n fẹ́ máa ṣiṣẹ́. Wẹ́ bóyá torí ẹ̀kan lọ́sẹ̀ tí máa ń wá dẹ̀ ni. Wọ́n wá sọ dẹ̀ mẹ́ta lọ́sẹ̀. Wọ́n á lè wọ́n pé ẹni tó bá ṣiṣẹ́ ló gbowó, ẹni tó ṣiṣẹ́ ò ní gbowó. Àbí èmi mo dẹ̀ tún fà á fúnra mi ni. Bóyá torí wọ́n gédìyẹ kójọ yẹn. Mi ìyọ́nú owó oṣù wọn. Ṣé mo tún jẹ̀bi ni wípé mo kàn fi fà wọ́n létí? Tó bá ní ìjà wọn ò ṣe gbé, ìjà wọn ò dẹ̀ ṣe mú. Alátúnṣe màmá túnṣe ni. Kọ́ máa wọ̀rí. Jamiu! Sir! Sir! Torí last month, ẹ jẹ́ dìyẹ kó. Mo ní máa yọ́ ní owó oṣù yìí ní ìpadà yọ́. That's why lẹ́yìn sí ewu pé kẹtù máa fẹ́ dìyẹ sí. Ẹ̀yin kò kí láǹfààní pé ẹ wà ní kótó. Kí láǹfààní ẹ wá ẹ dúró mo ti wá mọ̀ nǹkan tí máa ṣe. To my own opinion, mo wá dá yín padà lọ sókè odò ní kótó kejì. Ẹ̀wọ̀n ẹ̀fọ́ àwọn giant wà ń bẹ̀. Mo wá fẹ́ wo bẹ́ẹ̀ fẹ́ máa ṣó àwọn ọlọ́gẹ̀dì yín náà. Ẹ wà ń bí ẹ̀ ń jayé ẹ̀ mọ́ jẹ ẹ̀ mọ́ wáyé mẹ́tẹ́ ní kótó. Ẹ ṣojú àánú kí ló fẹ́ sọ kótó ìdá fún mi. Ṣé síwí ni ṣáyé ibẹ̀ bàjẹ́ ni? Ayé ti bàjẹ́ gan. Ayé yóò bá bàjẹ́ níbẹ̀ ti apótù ìlú lọ lórí. Adìyẹ ń dín gbogbo gbà. Èyí ó jáde àwọn ọmọ yẹn ṣe wọ́n yẹn ló tà fáwọn sọ́lẹ̀ ni. Àṣìbẹ̀. Ẹyin tó wà lẹ́yìn ṣe miss. Ìwọ àbúrò ni. Àbí àwọn tó sun. Ọ̀gá. Ètò ìṣe dírámà wájú. Ọ̀gá tiẹ̀. Ọ̀gá sà. Ẹ̀yìn ìyá ọmọ ọjọ́. Ọlọ́run ọba ọ̀rẹ́ mi kí làwọn báyọ̀ tó máa kọ́ wa ń sùkúl báyìí rán lẹ́yìn. Mi jẹ́ mọ̀ kan sí lọ́sọ̀rọ̀ lórí burúkú ẹ̀dọ́ kọ́ wa lẹ́yìn sí. Ìkọ̀rọ̀ tó bá wá kíláàsì máa pariwo. Àjẹ́ tẹ̀sí sọ̀rọ̀. Tó bá ní àdàtọ̀, mo mọ̀ tẹ́lẹ̀ níjà mẹ́sì wọn kankan nígbà máa èmi náà ti ṣe. Òun ojú ká ṣe lọ náà ó. Tẹ̀sí rẹ̀ mi. Hello babe, how far? Mo ti ń bọ̀ class. Ṣé bí wọn náà ń bọ̀? Àbó ìwà ni? Máa fún ẹ, kí ló ń ṣe ẹ? Máa fún ẹ náà. Báwo ló ń ṣe báyìí? Máa fún ẹ jàre, mo ti ń bọ̀. I'm ready, let's go. Okay now. Ayé ọwọ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ pílà lọ fàrọ̀ àbá orí ọlọ́run ọmọ. Kí ló ń ṣẹlẹ̀? Ejò Àkànní. Èyí ti ṣe kí ni tó dé tó láwọn ọmọ yìí ṣe dé tòrútorú. Mi ìrọwọ́ ń ṣe mi ìrọwọ́ ń ṣe ǹgbọ́ tí mo rọwọ́ ṣe ìgbà lẹ́yìn ìrọwọ́ yìí ṣe. O rọwọ́ ṣe bíi ti bónu. Ojú ogun tó le tó gbóná girigiri tí mo ti wá kó wọn bọ̀ ìta lórí wọn. Wá ó lè sọ̀rọ̀ ní tí mo rọwọ́ ń ṣe ni. Ó ń ṣí ẹ̀rẹ̀ náà lè sọ̀rọ̀ ni. Ògùn mẹ́ta ń ta dákun ṣe sùúrù. Ṣé wàá mú ọkọ̀ tó gùn jẹ́ tó pé kó gùn pa wọ́n? Ògbó láti ayé ọ̀sìn mọ́lẹ̀ ló fi gbogbo ẹnu pé bá ló fi dà á lẹ̀ gà. Kí ni wọ́n ṣe? Ǹgbọ́ tí mo lọ́wọ́ ṣe? Bàbá ara yóò rán wọ́n ṣe sí dákun. Ṣé sí rere ni? Dákun. Ìyún ní pé kèé ṣe òjò ló rán yín ṣẹ́. Ẹ lọ ń dá sí ara yín jẹ́ ni. Ọ̀dà báwọn. Ìyún náà dáa. Ẹ lọ ń dá sí ara yín jẹ́. Ọmọ gan ìkànnì ẹgbẹ́ ṣe àwa fún ìnáwó ṣẹ́ bó ṣe wà lórí burúkú nìyàn tí bá wọn ṣe ó ṣàmọ̀ pé àpamọ́ ní ẹ̀gbẹ́ mi wọ́n lọ jí ìsàpá ní ìtẹ̀mọ̀ pé ó lọ sójú ogun. Ìrì àlà ní ìgbà láti wọn ṣiṣẹ́ yẹn o
ajé tẹ̀. àwọn ẹ̀gbọ́n bó ṣe ń fẹ́ ògùn náà máa pa ẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ògùn máa fẹ́ jẹ rẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ kí ni wọ́n mọ̀ yín náà bóyá ẹ̀pàrọ̀ ẹ̀kọ́ sí i bó ṣe rí. ògùn fẹ́ pa ẹ́ ni ó yà lẹ́nu náà bí mo ti rí wọn. ní ìmọ̀ wọn ṣe Òjó ìwọ náà kó o kù lẹ́nu o. ebi mo fún ọ ní agbára lọ́jọ́ kìíní àná mo sì pé kó o lò ó fún wọn. Òjó ẹni tí ń bọ̀ ẹ̀kan ní sùúrù fún mi ẹ̀kan ẹ̀kan ká yẹ sí bàbá ń bọ̀. ẹ̀yin ìyá mi mo ṣe bá torí ewúrẹ́ tó wọlé tí òjúbà ló dẹnu àmúso. Bàbá àlẹ́ ló dáa fún ọ. àwọn ọ̀gá mi tí mo sọ fún yín yẹn wọ́n ti wà ráàánú bàbá. ọ̀dà bá pé wọ́n máa wọlé bọ̀. wọ́n máa wọlé bọ̀ àbí. àbí ìdílé wọn ẹ máa wọlé bọ̀. ọ̀gá tí wà. àgbàlá máa wọlé àrà ní. wọ́n máa bọ̀ wá. ẹ̀yin lápá ni mọ́ wà fún olókìkí kéru ajẹ fún ọmọ èèyàn mọ́bì. ẹ ǹlẹ́ ẹ máa rọra láàrin ọ̀dà bá wọn. ṣé àwọn tó pé àwọn ọ̀gá àti ẹnì. ọ̀gá mi lè lé Òjó nọ́mbà 1 nù mí. ọ̀dà bá wọn ẹ̀yin mọ́dé ẹ ṣe sùúrù. Òjó ló pé Òjó ni ọ̀gá mi ni Ọlọ́run. olúkúlóye igbe kíké ní sí ẹyẹ. Òjó ò sí nílé ọmọ adìẹ dàgbà bọ́ọ̀dù bọ́wọ́ bẹ́ẹ̀ lé kó ayé ọmọ adìẹ tí kò ti ṣe ọ̀dà bá wọn. bàbá bẹ́ẹ̀ pé mo mojú yìí. eégún lè mọ ni kéèyàn ó mọ̀ mọ́ àti pé. ẹni sùúrù ẹ̀yin guys ẹ yẹra ẹ bá mi dúró nǹkan. ìwọ kó rí mi kó tó lọ o. Akànnì lónà ṣe ọjọ́ wo ló ti di babaláwo tó ti di èmi náà ni mò ń bẹ́ẹ̀ ibi nígbà tí n bá wí pé Ifá wí báyìí Ọ̀rúnmìlà ti báyìí tí ó sì mọ̀ pé bàbá tó bí lọ́mọ rẹ̀ jáwé ṣòlá ni irú àwọn bàbá mi àwọn ni wọ́n wọ àgbò tí wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n sọ ọmọ aráyé lóore ọwọ́ wọn ni mo ti jogún ẹ̀ òṣìwọ́ náà sì mọ̀ ó ti ẹ̀wà dá bá ọ ajẹ́pára lé padà wọ́ jánu àmọ́ mo wá nígbàgbọ́ pé gbogbo àwọn ọ̀wà aládàáda tá a máa ń wù gbà bí ká jáde aládìẹ mo gbàgbọ́ pé ó ti fi gbogbo ẹ̀ lẹ̀ kí ni tó bá wá bí gangan kí ni tó bá wá. Akànnì ìwọ náà mọ̀ pé gbogbo bàtà wà ní skul yìí àwọn guys kan máa ń threat wa. bẹ́ẹ̀ ni wọ́n máa ń ní wá lára wọn. ṣùgbọ́n èmi náà kàn ní kí n bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ líle ní on town pé kí n máa dá ọgbẹ́ ẹ̀rù. ṣàdédé ni àwọn tí wọ́n wà nínú skul ńgbà yẹn tó máa ń da skul. àwọn wèrè olórí burúkú yẹn ṣe náà drop ọmọọṣẹ́ mi méjì lẹ́nu. wọ́n ṣe kí ni. wọ́n drop ẹ̀. káàṣà. ṣùgbọ́n kò dùn mí. ibi tá a ti jọ ń jíròrò ni ọmọọṣẹ́ mi tó mú mu àmọ́ ẹ̀yìn. ṣéyùn wá sọ fún mi pé òun ní bàbá kan ní ti ẹ̀mọ̀ pé ìwọ ni ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ni pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní tẹ́ṣin bá dáa ni a máa ń tún fún mi. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni. Akànnì mo fẹ́ kó ṣèrànlọ́wọ́ kan fún mi mo fẹ́ kó dira fún mi wo kò ṣe dira lásán o ìdira tó máa dira fún mi tó jẹ́ pé tán bá yìnbọn fún mi tàtàtàtàtà kò ní wọlé tán bá ṣá mi ládàá kò ní ṣẹ̀jẹ̀ tán bá fi gidi nà mí kò ní lé wo tó bá fẹ́ ní àwọn fẹ́ fún mi lọ́rùn kí n disappear kí n dọ̀fẹ́ kúrò láàrin wọn wo ni Akànnì tó bá ṣe eléyìí fún mi títí láéláé mi nígbàgbé ẹjọ́ ràn mí lọ́wọ́ nǹkan tí mo bá nìyẹn. olúkúlóye gbé kíké ní sí ẹyẹ ojú òsì ńlẹ lọmọ adìẹ dàgbà ó mọ̀ pé wọn ò níṣẹ́ méjì tí mo ṣe mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn babaláku baba tó bí mi lọ́mọ ní òkòkò mẹ́kí ni mí ajé mo tábà oògùn ajípolówó okú tọ̀tọ̀ sórí láàrin tó ti padà fojú kàn mí jẹ́ kọ́kàn rí ó balẹ̀ àmọ́ wá gbọ́ wọ́n ní ìtọ̀sẹ̀ ló lẹ́yọ̀ọ́ bàbá ti ń tákámọ̀ tọ́ èmi gangan fúnra mi mo ti ṣe tán wọn ràn lọ́wọ́ torí pé báwo bá kì fún ni a mọ́ kì fáwọn padà ni ìwọ náà ṣe àwọn ọ̀nà lọ́wọ́ kan fún mi ń gbà ọ̀hún èmi náà wá ṣe tán tí wọ́n dá padà ó wá gbé ìrìn àjò kan bẹ tó mi ìlú òjòrìn àwọn ìlú ọ̀sàgbèdè méjì ayé ìrọ̀rùn níbi táwọn ìyá mi mímọ́ tí wọ́n ti ń jẹ àwọn lájẹ fọ́ọ̀mù ènìyàn mọ́ bíi àwọn ni a ti fún òfojẹ òdòró òrò ògòdò tó àwọn ìyá mi atapájórí àtẹ̀dọ́jọ́ kan èmi ìrìn àjò dọ́dọ̀ wọn torí àwọn ni wọ́n ní ìgbàgbà ńlá tí wọ́n fún pèmí awo ńlá tí ò jẹ́ ń jábọ́ ni ó bá ń pọ̀ àmọ́ wá gbọ́ kinní kan wọ́n látakóró wọnú àdó kò lè mọ́ mẹ́wọ́ kì í ṣe lọ́dọ̀ tèmi o gbogbo àwọn ọmọ rẹ pàápàá jùlọ eléyìí tó mú yín wá bí iṣẹ́ pé mo wí fọ́pọ́ ọmọ mi ni gbogbo yín pátá ni wọ́n jọ kó débẹ̀. Akànnì mo promise ẹ mi ní dáa ẹ tó bá lè ṣe lè fún mi wo
màá make sure pé gbogbo àwọn tó drop àwọn ọmọọṣẹ́ mi màá mú wọn balẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́mi Akànní ṣé o lè ṣe fún mi kíákíá. mo gbọ́ àwọn ẹyẹ mẹ́ta kan bẹ lórí ayé àkọ́kọ́ ń bẹ kówé ní jẹ́ bí kówé bá a kì í kẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ibikíbi tí kówé bá ti ha ariwo ẹkún fún ọsàn lé wọn ni tí ó ráwọn tó pé wọ́n drop àwọn ọmọ rẹ méjì kówé ti ha lé wọn wo gbólógì ní bá gàjà ojú rẹ̀ àti ojú rẹ̀ ó tó kó àjọ débẹ̀ bá mi gbọ́ òní mo lóde àwo kan tí mo fẹ́ lọ bí ó bá ẹ dọ̀la àbọ̀túnla ìwọ àti gbogbo àwọn ọmọ rẹ ẹ padà wá rí mi. Akànní màá lọ sọ fún àwọn gáàsì mi ìwòye ọ̀la máa rí mi ó ṣe gan. àwùjọ lẹ́nu olókùn lóye àṣé pé òun tó lọ́rọ̀ àwọn àgbà tó pé ọmọ kékeré ò bá tí ì mọ ẹlẹ́wẹ̀ tí ò mọ̀wé lówè àjà lọ́tọ̀ àjà ló ṣe àwọn àfihàn ni ọ̀dà bá wọn. The parasite. That day now, I believe say go soon say for long. That baba will come. Ha. Okay, now we can no lie down. I trust you, killer. Oh, I know what I gotta do. Amaro. Now that's what. Wọ́n ti dé díẹ̀ o mo ti rí bó ṣe ń lọ. Ẹ lè bílú pé ẹni tá a bá ara lé wa ni. Tó bá ti di ìwòye ọ̀la à ń bọ̀ nbí. Transformer fún ohun tí ó ní náà. Àtọ̀bọ̀ra fún ohun tó bá wò. mo dé mo fẹ́ làlújá mo ní mo dé mo fẹ́ mi gbòòrò tìtìtìtì ìbò nílé apá ọ̀tún àgbàlá mo bòde kí n tó wọlé onílé apá òsì mi mo bòde kí n tó wọlé ọ̀rọ̀ ń bá balẹ̀ sọ àdèpè ọ̀rọ̀ ń bá balẹ̀ sọ àdègún òtẹ́rẹ́rẹ́ làwọn ayé ọ̀tàràrà wo àwọn ìyá mi ló tù fẹ̀ ntí bá wí lónìí ẹ jẹ́ ká rọrọ̀ mọ́ torí pé kóṣe báyìí ni tìlá kọ̀ṣẹ́ ọ̀rọ̀ tó kété bá ti balẹ̀ sọ bẹ́ẹ̀ onílẹ̀ mọ́ gbọ́ èyí tí bá wí kí làkọ̀ṣẹ́ kójú ṣe bẹ́ẹ̀ èyí làkọ̀ṣẹ́ òní kọ́ mọ́ tiẹ̀ nílà kó mọ́ nípa bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀yìn o dábàá wá wò mí mo ti tẹ́wọ̀ rẹ náà ni o tẹ́. ibà o ibà ìbẹ̀yìn yá mi apanimọ́ wà gbọ́ ẹ̀yin lolókìkí òru ẹ̀yin láfíjọ́ ẹyẹ tí jẹ nígbà gbogbo ajíjẹ fọmọ ènìyàn mọ́ bì ẹ mọ́ jẹ tèmi torí kòkòrò ẹ sì mọ́ jẹ tiẹ̀ náà ẹ wá bá parapọ̀ kẹ́ bá ro lágbára torí pé ẹni tó bá sáájọ gba yín ó ti di dandan kẹ́ gbà á ẹ̀yin arógbàṣọ mọ́kànlẹ̀ aṣọ tẹ ẹrọ ń jọ kìíní àná tẹ fi ń pè mí awó ńlá ẹ wá bá fi pòjó olúkúlóyè kó mọ́ jábọ́ lẹ́yìn yín torí pé tàbí wẹrẹ báyìí ní tèkútélé àsunnára báyìí ní tàjà bábí àmọ́ bá gbẹ́kú ọmọ rẹ̀ ó di dandan kó tàbí wẹrẹ ẹ wá bá gbẹ́kú òjò kẹ bá ń pọ́n kẹ mọ́jò jábọ́ ọjà yín tẹ fi ń pọ̀n mí ẹ bá ń fi pòjó náà ẹ mọ́jò jábọ́ ó ti bá yín mu lérewé ó bá yín jẹ lérewé o kó mọ òun àdáṣe ní òun mọ́ ìbò gbọ́dọ̀ òun mọ ènìyàn. wàá mọ̀ gbọ́ bálàjẹmọ́ bá dúró lórí ewé abéwé rẹ̀ ni bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ yí parẹ́ torí tí mo gbélé lọ́wọ́ yìí ọ̀rọ̀ burúkú kan bẹnu ẹ̀ pé tí ń tẹnu rẹ̀ jáde ọ̀dá ikú ni kì í ṣàrùn o gbọ́dọ̀ sílò bó bá dí gágá bó bá dí gàgá o ní kó mọ́ fi ṣètò fẹ́ mọ́ fi lànà ẹ̀yìn dákun èèyàn ìkànnú àwọn ọmọọṣẹ́ rẹ̀ ètò tẹ̀lé ọwọ́ kí ló ti pókọ rẹ̀. Iron Lady lórúkọ ẹ̀. Iron Lady ẹ̀yìn Iron Lady mọ́ wọlé bọ̀ wọlé síbí. Ó bàbá. Ó tó ń bẹ̀ wọ́n. Tó bá kọjá abẹ́rẹ́ kan lè ṣí ọ́ láàrin wọ́n kọjá abẹ́rẹ́. Àwọn tó kù yín dà níbo làwọn yóò wà. Gbogbo wọn wà lábẹ́tẹ̀ bàbá. Mo wí fún jòńjọ́ kìíní àná pé atakóró wọnú àdó kò lè mọ́mọ rẹ̀ wọ́n kì í ṣe lọ́dọ̀ tèmi awó ńlá kan ní wọ́mí. Wọ́n bẹ lábẹ́tẹ̀ àbí gbolo pé wọ́n wà. Bẹ́ẹ̀ni gbogbo wọn wà lábẹ́tẹ̀. Ó sì. Kò sí ilé adìẹ dẹ̀tùnú bó bá ṣe inú gbé ọ̀fẹ́ ló ti bá yọ lọ́dẹ lọ ó wá dábàá náà. Ó rí inú gbá tó ń wò yìí nǹkan kan bẹ́ẹ̀ tí mo pè ló bẹ̀ fún gbogbo yín. Bẹ́ẹ̀ bá ti fẹ́ jáde bóyá ẹ fẹ́ lọ ṣiṣẹ́ kan bì kan ẹ̀yin tọ́lá ẹ wá mọ̀ pé bálágẹmọ́ bá béwé rẹ̀ bálágẹmọ́ bá dúró lórí ewé ìbéwé rẹ̀ ni bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dù yí parẹ́ ibi tá a bá fi sí báyìí ìmọ̀ ẹ̀rà ni ó ti di dandan wùmí àyùnlò àyùnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu torófínní ládìẹ tó kún èèmọ̀ pọ̀ bọ́mọdé bá gbége léra á gbé jùlẹ̀ ni àgbésọ́lẹ̀ báyìí ní ti gẹ̀lẹ̀ apá yóò ní ká yín apá wọn ni wọn kò ní ká jòsì apá ọ̀tá ò ní ká yín ẹ wo mi lóyún kan bá wá wò yín pé níbo ló kù tẹ́ gbégbà ẹ gbọ́ ó ní wọn fi lágbájá wọgbó ẹ̀yin ara rẹ̀ ní èfè ìlànà àjùlọ
erin gòkè àlọ́ ẹgbẹ̀rún akọ ẹgbẹ̀rún àdá wọ́n ń bókè dìtẹ̀ àtò ọkọ́ àtàdá òkè ló padà jẹ́rí gbogbo wọn ẹ mọ̀ jẹ́rí àwọn ọ̀tá yín ẹ mọ̀ borí gbogbo wọn ẹ borí oṣoolé ẹ borí àjẹlé ẹ borí ẹlẹ́bọ lóògùn ẹ lọ́la àwọn ọ̀yà mi ó ti rí bẹ́ẹ̀ bá mo gbọ́ ìwọ mọ̀ lọ́nà Òjó ó ti kú ọlọ́kùnrin kan bí ó ti dọkùnrin mẹ́ta ọkùnrin mẹ́ta ọkùnrin wàwà wúwo ó ti kọjá ní àdúródèbógún bá dé torí pójú rẹ ti dínà ọ̀rọ̀ ẹnu rẹ ti dínà gbogbo ara rẹ ti dínà o wàá mọ̀ gbọ́ ṣọ́ra fóbìnrin ikú lóbìnrin o wọ́n sì gbára lé wọn jù wọ́n lè ba nǹkan jẹ́ mọ́yàn lá bóyá ìrànlẹ̀ ilẹ̀ ìrànlẹ̀ mọ́ lọ bá wọn wọ́n bójú wẹ̀yìn o àrọ̀wá kan ò ní wẹ̀yìn ó gbọ́dọ̀ bójú wẹ̀yìn. mo bí kò ṣe pé mi lò fún wọn kí ló wá dé ọkọ tí yóò fẹ́ kó ṣẹlẹ̀ gangan ló ṣẹlẹ̀ ìṣúná pé àwọn ọmọ yìí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni pé ó smart tó bá jẹ́ wípé wọ́n ti mọ̀ pé agbára wọn wà lọ́wọ́ wọn ni irú ojú ogun tó ti bá wọn yẹn ó ń ṣe é ṣe kó máa kojú àwọn ènìyàn náà tí gbogbo bá lọ ṣe wọ́n kọ́ nǹkan kò lè ṣe wọ́n mo wọ̀ ọ́ mo fún ológun ní òjẹ́ tàìrẹ́wé gbẹ́ni àbí tàìrẹ́gbò wà mo pé ọdún nǹkan wò ó ní ẹgbẹ́ bá dẹ̀rù bó bá ya lóòrò ńkọ́ bó bá sì ya lóòrò ṣe bá sì tẹ níbù nígbà wọn wá dójú ogun ní ìsìn tí wọ́n wá sá ṣé wọ́n bu yìí kan ni. Kò ní lọ́pọ̀ ilé ẹmu tí wọn bá ránṣẹ́ tó bá sọ pé òun lè da ara òun ránṣẹ́ ó pa sójú ogun yóò kọ́ mí. gbogbo ẹ̀rọ ránṣẹ́ ṣubú ní ìwà bíbá yìí. ṣé o ti gbàgbé ń jẹ́ kìnìún àná nígbà táwa sì ń jí ẹ̀rìn àdìẹ aládìẹ kìtà lóore wá ṣẹ́ ń gbà náà. gbogbo ẹni máa tún sọ lójú ẹ̀. ta lóore wá ṣẹ́. nǹkan tó dùn mí lélẹ̀ ọjọ́ kìnìún àná tí mo wá sọ́dọ̀ ẹ̀ mo ṣàlàyé fún pé àpá kan wà ní ẹ̀kẹ́ yìí àpá yẹn ni mo lọ treat mi ò sí lára àbí lọ́rọ̀ náà. àjẹsí àṣẹdé látọ̀ sí ẹ̀ṣẹ̀dé láti yẹ mi ò dé sọ anything fún mi ọkọ̀ jáde. àmọ́ yẹ kú ìwọ náà ò ṣàlàyé fún wọn pé nǹkan ń bẹ lára wọn kí wọ́n má bàa mọ́ sá lójú ogun àti pé jẹ́ ń béèrè kan tó ní mo kọ́ àmọ́ lápẹ̀rẹ̀ o àwọn tí wọ́n ń ṣẹ́gun rí àwọn ọmọ nkìtẹ́ ń lé wọn kì bóun tí wọ́n ti jẹ́ kí ló kọ aṣọ wọn ní aláró ta ni bàbá tó bí wọn. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tó lágbára nítorí ṣáwo ọ̀rọ̀ ní tóbi títí kápọ̀ bẹ́ẹ̀ bù ú ẹni báyìí láfi sọ nítorí bá sì tó bá yẹ tẹ̀lé láṣẹ kí ni lámọ́sà lóògùn àwọn wo gangan ni wọ́n kí ló kọ aṣọ wọn yà lára tó ń gbìyànjú fún wọn tó ní tọ́bi òṣòro. nígbà tí a wà ní skul gbà yẹn ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tí kò wọ̀n sí ẹ̀ ṣùgbọ́n ó wọ̀n sí ọ̀rẹ́ wa ọlọ́pàá tó máa ń sọ pé òun ọlọ́pàá ń gbà. yóò agbófinró. bẹ́ẹ̀ ṣé wọn pé gáì kan ní irùngbọ̀n tí wọ́n máa ń pè ní kílà ní skul gbà yẹn tó sọ̀rọ̀ ní scorpion ó ti gbàgbé pé bàtà máa ń tíṣ tó máa wọnú class tó máa dá gbẹ̀rù. mo rántí. scorpion àwọn ní ṣó ṣàdédé ni a jáde ní kíláàsì ìjọ yẹn tó ní mo bá òun ju ọmọbìnrin kan mo bá òun drag ẹ̀ wọ́n wá fìyà jẹ mí òun àtàwọn bọ́ìsì ẹ̀ ibẹ̀ lèmi náà ti pinnu lọ́kàn mi pé gbogbo nǹkan tó bá gbà ni mo máa fi fún un. inú ìrònú yẹn la wà ń jọ yẹn ibẹ̀ yẹn làwọn ọmọọṣẹ́ mi tí wọ́n ti sọ fún mi pé àwọn ní bàbá kan ìyẹn ló gbé wa sọ́dọ̀ ẹ̀ níjọ́ yẹn. dọ́dọ̀ mi. so mo ń wá agbára kí n tó kojú scorpion because òun náà kò ń ṣẹran rírọ̀ mo mọ ìwà tó lóyún tó rẹ̀ mo ṣe ń wá gbogbo agbára láti ní agbára yẹn lọ́wọ́ kí n tó kojú ẹ̀ torí mo rò pé anytime any day ló lè yọ sí mi mo dẹ̀ promise ara mi pé ọjọ́kọ́jọ́ tí n bá ti rí ó máa jẹlẹ̀. Òjó wọn lẹ́ran tẹ́ ká bá fẹnu sọ bẹ́ẹ̀ nu ọ̀ka ni mo gbé gbà pé yùn ti di ṣíṣe. èmi ò mọ̀ pé di ọ̀rọ̀ nù tó bá jẹ́ pé o ti ṣàlàyé fún mi o ti sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ti túṣu désàlẹ̀ kòkó ni ní ti mú ọdún ríta mẹ́ta tí ń dààmú onílé tí ń dààmú àlejò níbi táwọn ìyá mi fi gbàlẹ̀ sí tí wọ́n ti ń jókòó ràgbàdì ìbá ti mú ọ débẹ̀ ṣe rájà kan tí wọ́n fi ń pọ̀ mi mo mọ̀ pé kò lè já n ò sì ní jábọ́ lẹ́yìn wọn àmọ́ mo gbọ́ o pé scorpion náà ó dúró orí ó ní bàbá ń gbẹ̀jọ́ ní o wọ́n mọ̀ gbọ́ wọ́n mọ̀ pé bàbá kú bàbá náà ní tún kù àwọn tó ń tì òun lẹ́yìn wọ́n máa forí balẹ̀ lọ́dọ̀ ọ̀rù wa ni. ọ̀rẹ́ mi ó ní gáì kan náà. ta tún nìyẹn. mi ì mọ́kọ́ tí mo ṣe fáwọn gáì sí i ṣùgbọ́n mo kò ní gbàgbọ́ tó gbé gbá wọ́n gbé ọgbọ̀n èmi ni máa ṣe pa gbogbo wọn. ọgbọ́n ẹgbẹ̀rún ọkọ́ àtẹgbẹ̀rún àdá wọn bókè dìtẹ̀ òkè ní ó padà jẹ́rí gbogbo wọn wọ́n mọ̀ gbọ́ èmi ó ṣe ìrìn àjò kan bí n bá ti ṣe ìrìn àjò tán ń padà wá fún ọ lábọ̀
sórí àwọn méjèèjì àti Scorpion àti guy kan tó pé òun àwọn méjèèjì ti dẹrùn ògún Ọlákáyé ni ó fẹ́ jẹ wọn wè mí mo wí bẹ́ẹ̀ tí ò bá ti rí bẹ́ẹ̀ kò pè mí lọ́ọ́ máa lè a jẹ́ pé Fátóògùn kan ni bàbá tó bí inú mi máa dùn pé lálejò báyìí. àwọn bàbá ẹjọ ṣé àwọn ọmọ yẹn tí kò ní àwọn ìfúnpọ̀ la máa ṣe pé torí dọ́tà àwọn ọmọ yẹn lọ ṣe. ènìyàn torí gbogbo kìíní mi ní fi wọn wọn àwọn ọmọ yẹn ti fẹ́ máa smart ju wọn lọ. wá mọ gbọ́ èèyàn náà fọgbọ́n sí ni ṣé ráwọn ọmọ wọn ní ìtagbàlagbà fi ń jẹ̀kọ àbẹ̀wò ni mo wà ó. o ṣeun kí ni kí n fi ṣe lálejò báyìí. àmọ́ ìwúlẹ̀ ṣe yọnu ó ṣe nǹkan lọ́wọ́ ní àgbàlá làwọn ìyá mi fi ń yé mi pé àwọn ọmọ ń wà ní ìṣòro mọ́tò. Òjó ṣé bọ́ọ̀rọ̀ ṣe rí ló ṣe ṣàlàyé fún mi yẹn. Fọlá ṣé bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn. bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí ni mo sọ fún ẹ gangan yẹn o àwọn pípín yẹn rẹ́dì láti pa mí wọ́n fẹ́ jẹ mí nì ṣùgbọ́n èmi náà ò dúró wò mo dúró tán kí ni mo ṣe fún wọn kò dẹ̀ ń ṣe èèyàn méjì tó fà á bí kì í ṣe the other guy tó nírùngbọ̀n wèrè yẹn òun náà ló sì ń lé mi kí ni mo ràánú gbà ẹ̀ tí mi ò sanwó. Òjó àìsílẹ̀ mi bá kọjá Òjó ikú pa wọ́n ṣùgbọ́n Òjó ṣíṣe ti kù àbí ṣíṣe sì kù Òjó bọ́ wo wájú kò rí mi tó bá wẹ̀yìn ọkùnrin ló ń ké sí. èmi ò mọ̀ ẹni máa pa bọ̀bọ̀ yẹn. torí ó yà mí lẹ́nu mi ìmọ̀kan tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó kàn lépa mi ó kàn. Hello. Kí ló ṣẹlẹ̀? Fọlá. Kí ló ṣẹlẹ̀? Wọ́n náà ti mú àwọn ọmọ mi. Níbo? àbá kí ló ṣí ẹ̀gàn ṣé mo bẹ́ẹ̀ sọ tó ń ṣe kiri ṣá. àyè kí n kọ́ lẹ́sẹ̀ ni. báyìí lọ kí ló ṣí ẹ. ó tẹ wá lára ẹ. wọ́n sọ fún ẹgbẹ́ ẹ pé ó jẹ́ àti òwe aramago ní o kò yé ẹni lẹ́yìn tí wọ́n fẹ́ fún àwọn máa jẹlẹ̀ àjẹ. wọ́n dá ìwọ ni wọ́n lọ ṣe bẹ́ẹ̀ pápọ̀ ọjọ́. Ṣọ́ọ̀dẹ̀ tó wà ń gbà yín olùdó ọkùnrin. Àjẹsẹ̀ ẹ̀yẹ sílẹ̀ mi ọkọ̀ tí òjò jákujàku báṣubàṣu kì í ṣe olúwọ̀ Scorpion. Kì í ṣe níwọ̀ òjò tó ti mọ̀ tipẹ́tipẹ́. Ó wá ṣe jákujàku yánmayànmọ́ láìsí lémi. Wọ́n Scorpion mo kéko wó lẹ̀ lórí ayé mọ́. Fọlá ẹ̀ṣẹ̀ wáyọ̀ náà yóò mọ̀ kàtí mo ti wá ń gbọ́rọ̀ jà. Fọlá ti ṣerú ẹ̀. ọmọdébìnrin mi nígbà tájọ́ wá sukùl wọ́n yẹ kó yí ẹ̀. Nàgbọ́. Lọ́wọ́ sẹ̀. Òjò ti jọ́ ọmọkùnrin. Ikú kan ò lè pẹ́ mọ́. Àjẹsẹ̀. Ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́lẹ́ yìí nígbà tẹ́mi ọmọ tàbí mo ti wá ń gbòòrò ni ọmọ tàbí mo ti wá ń gbòòrò ṣá. Ẹ wo ọ̀dà Fọlá ṣé wọ́n ní báàkì ọ̀fù àbí. Ọ̀dà ẹlẹ́jú. Ọlọ́run kò ṣeré. Àjẹsẹ̀. Ó tọrọ ẹ̀ kó lè rí àlejò. Ọjọ́! Ọjọ́! Àkútú pọ̀ ẹ lọ́rùn. Ikú wèrè ò ti ẹ̀dá bébì. Jíde. Ikú wèrè ò ti ẹ̀dá bó ṣe rí. Wọ́n sọ fún ẹgbẹ́ ẹ pé kó má máa bá mi ṣeré ẹni à.
yàrá ya ẹ̀ pẹ̀lú ọmọge mi ó bí àjẹ́ àbí síkọ̀ tó máa ṣe ẹ̀ kò síkọ̀ tó máa ṣe lọ́pẹ̀lẹ́. ojo ikú wèrè ò tiẹ̀ dá rárá bó bó ṣe fún onídàá fún ẹ àkútú fún ẹ lọ́rùn láìsí tí wọ́n rí tìsí wọn ìwọ náà ti lọ nìyẹn. àwọn ọmọ yẹn fẹ́ ṣe ẹ léṣe. scorpion olórí burúkú ni olórí burúkú sórí bó ṣe wà yẹn tó bá kó dílé òun máa wẹ̀ òun máa ṣọ́ra òun kò rí. lọ́dọ̀ rẹ̀ mo wá tiẹ̀ kàn ní. gbọ́ngàn wọ́n sọ pé ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan báyìí tó lóhùn. ọ̀rẹ́ mi. Òjó mo sọ fún ẹ mo ní kó má dẹ̀ ṣiṣẹ́ ìmọ̀ o sọ pé nǹkan tó jẹ́ dẹ̀ rí náà lélẹ̀. gbọ́ngàn. ẹ wọlé náà. aṣọ. ìyá ọ̀dà rẹ̀ jẹ́ kí ọmọ olórí burúkú yìí kó kápá mi. mi síwájú. máa rí wọn. ẹ wọlé náà. alẹ́sẹ̀ ṣoṣooṣo ẹ máa rí wọn kírísítà lọ́wọ́ máa tẹ̀lé kiri. mo sọ fún ẹ pé kó jáwọ́ ò jáwọ́. move on.